ọmọ ṣáde Taofiki today is a special day Àjọkẹ́ mi ò ní òwájú many happy returns agbana kìíní ẹ ò ti pọ́n bẹ́ẹ̀ Ọlọ́run má fẹ́ lè yí ṣe àṣemọ́. Today is a special day, Àjọkẹ́. Today is a special day, Àjọkẹ́. Many happy returns. Ọmọ máa fẹ́ lè ṣe àṣemọ́. Fílẹ̀. Ohun pàtàkì ṣàlọ́jọ́ òbí jẹ́ ọmọ ṣáde Taofiki mi o bàbá bèjì mi bàbá Wàsíù o. Nǹkan dùnú ṣàlọ́jọ́ òbí jẹ́ tọ́kọ́ fẹ́ni tó bá lálàáfíà tó bá lówó lọ. Tó bá tó rẹ́ni dá sí lọ́rùn torí gbogbo ọ̀ràn tààrọ̀ bá dá ọrùn ẹlẹ́sẹ̀ méjì ló máa dá sí. ọrùn olùgbà ìwásíù ni gbogbo wa ń dá sí àtẹ̀mí àtẹ̀yìn. Adalaji Musiba Mẹ́sì. Yes, Atalaji Samirin da ìfẹ́ ara ẹ̀ Atalaji Samaka Adiza àti first born gbogbo orí entertainment Aláàfin gbogbo alágbàdo Ànábì Muhammed Ìmọ̀lára ọrùn ẹlẹ́sẹ̀ méjì ni gbogbo wa ń dá sí Tọ́pẹ́ àti skẹ́tọ́jẹ́ ọ̀rẹ́ mi alakọ́ni Koyokoyo ọjọ́ bí o ọjọ́ bí. ọmọ jáde ọjọ́ bí o ọjọ́ bí. torí pé ọjọ́ tán bí ẹ̀ ṣáyé. Ọpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó dákọ̀ wọ́n wá sáyé ká dúdú pẹ́ lọ́wọ́ màmá ọmọ òun pẹ̀lú àbá ọmọ àtàwọn alátìlẹ́yìn o alátìlẹ́yìn gẹ́gẹ́ bí dókítà àti bí nọ́ọ̀sì àti agbẹ̀bí tó dákọ̀ wọ́n wá sáyé. Koyokoyo Taofiki o ọ̀gá aláàfíà múlùdùn àjọpọ̀ àfidà mi ọ̀gá quality mi o ọ̀gá àtàkọ́bí wá sí ìwọ ọmọ mi ọ̀gá kárígó ọ̀gá lámúrúdù ìwọ lọ̀gá títí fẹ́ jì bọ́ yìí o wẹ̀yẹ o bó lọ́mọ ogun bó lọ́mọ ogun. Ọ̀gá ọkọ̀ ọ̀tá etí màmá Yétúndé bàbá Rihanna ẹ má sọ̀rọ̀ sí mi létí mi ò fẹ́ ṣe eré pákáleke bàbá Bátúndé it's a birthday you know eré ọlọ́jọ́ bí
kò kí n ṣeré pákáleke bàbá Túndé. ìgbà tí rí àpè wá wá síbí ó ní gbogbo afẹ́wájẹ ìgbádùn ni kò ṣe pa wá ṣeré ìkọ́tàlá yìí sọ fún wa nìyẹn ìtorí ẹni Sàbákà ṣe dira ó ti mú Williams bíi mẹ́jọ náà ti kà níbẹ̀ yẹn o ìsàmìrìndà ẹnu tiẹ̀ dúró rárá ṣé wá rí DMS ibi kọ̀rọ̀ kan ló wà wọ́n ṣe ń gbédè wá náà ń gbédòdò wá. ọ̀rẹ́ mi tó jẹ́ alákan ni Coca-Cola ló mú onípayé olè èmi kan fúnra mi látìgbà tí mo ti débí ẹ fáwọn ọ̀tá òyà mẹ́lọ̀ ni mo gbé dání. You know why? Did you know why? Ẹ̀sìn ò gbà mí láyè rárá ni o. Bó rí Sàbákà, ó rí Ìmẹ́kà, ọmọ kò ṣeé pé Wẹ̀sánjí, ìdojúkọ Fújì, kíbla ẹlẹ́kẹta. Tí bá ti rí Sàbákà, tí bá ti rí ẹni wá rántí pé Ọlọ́run máa pààlà ó fún wa o. Ìdojúkọ Fújì làlà ó má dìgbà. Àròwétì wọ́n ní bó ṣe mú gbó láìkùlé tó wáyé wọ́n níbẹ̀ ló mú jẹ̀dí ló mẹ́rẹ́ sí. Kámẹ́rà ti gbé aláyé máa gbọ́ òní bá Fújì jẹ́ fún wa. Tàǹtàlà látàtàrọ̀ tí mo ti dé omira golis water náà gbé fún mi wọ́n ti mọ̀ wá mi. Bàbá Tọ́lá ní ká omi bàbá owó tọ́pẹ́. Olùgbàyè ọmọ yìí aláàfin ọmọ òjò pàṣẹ kẹrẹ máa ti bá. Èmi ò tiẹ̀ mọ bí ṣe fẹ́ ṣàdúrà fún ẹ̀yin ọmọ onífújì. Ẹ jẹ́ kó rí yín pé ìpele táwa yìí. Ẹ̀yin ọmọ onífújì mo mọ̀ pé ọmọ jàgídíjàgan ni mo mọ̀ pé lágídí. Mo mọ̀ pé kí n respect ara yín. Ṣùgbọ́n pele táwa yìí ẹ wá jẹ́ kó rí yín pé ìpele rí entertainment láàyè tẹpámọ́ṣẹ́ focus for concept for project tó máa mú ẹ̀sùn síwájú. Ajani mi inú oògùn àgbáyé bàbá Usura jọ torí Ọlọ́run má ṣe bínú bàbá Usura ò kéré o oògùn àgbáyé ò kéré bàbá mi inú ò kéré rárá. Òun náà gbogbo apá ibi tó wà ibi òkùnkùn ló lọ sá sí bọ́n ṣe ń gbéjẹ̀ díwọ́lé Ìkòyí ẹ̀yin lẹ̀ ń smọ́gù gbogbo nǹkan wọlé àrí ẹ̀ jókòó síbi táwa mùsùlùmí wà ẹ̀ bá mùsùlùmí jókòó. Àwa béèrè lọ́wọ́ yín pé kí ló dé ẹ nípa ìṣọdún egúngún lọ́wọ́ màríwo ìyẹn náà da bàbá owó olùgbàyè wá sí ọkọ̀ Yétúndé ọ̀gá wa eléyìí tó ti ń dá o ní bá a jẹun oníkọ́lá wa kọ níbí ẹ̀yin tẹ́jẹ́ tiwa tẹ́jẹ́ fáǹsì wa tẹ́ ń wá lọ síwájú fún wa ẹni tó jẹ́ ká ẹ máa gbọ́ wa léraléra tó jẹ́ ká máa dún pẹ̀lú good production olùgbàyè wá sí ní ọkọ̀ Yétúndé ẹ jọ ẹ máa bá mi ṣàdúrà fún o wípé rírí ṣe ò ní dúró ọmọ kùsìmọ́ kùtìálà ó katapila àríṣe ò ní wọlé o olùgbàyè wá sí omi ọkọ̀ Yétúndé abẹ́rẹ́ rí ó ti wá di pé délélé bá fẹ́ ṣe rẹ́kọ́ọ̀dù ọmọ ṣọ́ọ̀ṣì
ìrọ̀rùn ló máa bá dé. Ó ti wá di pé tá a bá fẹ́ lórin iṣẹ́ táwọn ọ̀gá wa ń lò tẹ́lẹ̀ tó sọ pé owó ńlá ni olùgbàyè ìrọ̀rùn ló máa bá dé. Ìjọ Tàlàbí Pasuma Àjíbọ́lá sọ́ọ̀lẹ̀ torí páwọn wèrè wọ́n ti ń sọ kiri wípé Tọ́pẹ́ rí Pasuma àfin o kò sí ohun tó jọ yẹn o. Ọ̀gá mi Tàlàbí Pasuma Àjíbọ́lá ẹ̀gbọ́n mi Tàlàbí Pasuma tipẹ́ àtìgbà tí n ti jẹ́ nǹkankan l'Àjíbọ́lá ti dúró kí n tó sọ dásájì ègúnlẹ̀ o láláyé ti wà pẹ̀lú mi wípé Tọ́pẹ́ o stọ́bọ̀n ọ̀gàn bàbá Bátúndé àtìgbà tí wọ́n ti wà lórí títì ló ti dúró tó jẹ́ tí ń bá dárọ́ ní Mùṣín bàbá Bátúndé òun ló máa dúró wọ́n mọ̀ wá ní Àjíbọ́lá Pasuma Baraka at the same time tá a bá rí bí kan tàbí bí kejì tó fi dàbí ẹni pé mo lọ yájú ẹ má ṣe bínú náà tí ká bá bówó Tọ́pẹ́ ọmọdé ò ní mọ orí jẹ kó má ṣe ra lọ́wọ́ ọpẹ́lọpẹ́ understanding Paso wọ́n ti fẹ́ máa gbẹ̀gbẹ́ wọlé wọ́n ti fẹ́ máa ṣọ̀tẹ̀. ìyá ọ̀tọ̀ àrẹ̀mọ ọ̀gá ńlá adigunjára fàákú kálẹ̀ o ọmọ Mùṣín òkì ń lọ́bì ìwọ wa ní òye àmẹ́lọ́wọ́ ẹ̀ lérí àní lọ́bì ó bá lọ London ó bá lọ Canada ó bá lọ Yankee ó bá lọ Australia àní lọ́bì o Tọ́pẹ́ olórin bàbá owó Tọ́pẹ́. ọmọ ṣáde táwọn fi ké mi à ọmọ lọ́jọ́ bí èdè o appreciation yẹn rè ó ṣe birthday ó ti ṣe album Fuji Error ẹ̀ ń tiwa ẹ lọ download lórí YouTube ẹ lọ download lórí gbogbo platform ọmọ jáde táwọn fi ké mi Koyokoyo ṣeun èèyàn Tọ́pẹ́ lórin àbúlé Tọ́pẹ́ èèyàn tó yá mẹ́lọ bàbọ̀gán olùgbàyè olùgbàlà ọkọ̀ Yétúndé kọ́lọ́hún máa padà lẹ́yìn ẹ̀ o àmì àṣẹ olùgbàyè Wàsíù mi bàbá onírì àná ọkọ̀ Yétúndé. torí pé ṣe dáadáa ó ṣẹ́rú dánmọ́ kò fárí apá kan ó dá kan sí ṣéèmù ló jọ ń ṣe fún gbogbo wa olùgbàyè ilé iṣẹ́ ò ní jóná ilé ayé ò ní jóná Tọ́pẹ́ ọmọ tó bí yẹn ò ní ṣánkú ìyàwó tó níyẹn ò ní jábọ́ mọ́ ẹ lọ́wọ́ o àlékún nípele bàbá Bátúndé afúnni ló ń jẹ máa wọ bẹ̀ á náwó lé ẹ lórí á tún máa respect ẹ gbogbo ẹ̀yọ́ ọmọ onífújì ẹ jẹ́ àdúpẹ́ fọ́ Ọlọ́run bàbá gan tọ́ka fólùgbàyè Wàsíù ọkọ̀ Yétúndé aláṣẹ Ria Entertainment Services and Logistics à ń ta wine à ń tó gògóró imported à ń kórinṣẹ́ jáde à ń gbé eléré jáde à ń tẹran à ń tàgbò à ń ta màálùú a tó máa ta sìmẹ́ǹtì o ẹ farabalẹ̀ jọ a tó máa ṣe Ria Entertainment estate tó máa wà ralẹ̀ a máa ṣe gbogbo nǹkan Ọlọ́run á dẹ̀ fún ẹ ṣe bàbá Bátúndé
ẹrù tọkọ náà ti ká bàbá olówó torí mo ní wọ́n ti gé tì mí lọ wọ́n ti gé tì mí lọ. ó gbọ́ àní wọ́n ti gé tì mí lọ. mi gbọ́ nǹkan mọ́. ìyá sọ́mù ọ̀dọ́kẹ́ ló wà. elébodé ní ọ̀rọ̀ owó ló bá mi o ètò òsì ọ̀rọ̀ tí ó bá yọ̀ o ẹ̀kún palẹ̀mọ́ ọjọ́ Sunday lẹ́gbà alágé àwọn legend boys ẹ máa gbé dọ́dọ̀ mi o torí wọ́n ti gé tí mi la àmúlùdùn gbogbo ṣokòrì ọmọ pẹ́ oye yá mẹ́lọ̀ mi tú tọ́jú tìrì lẹ́ dáadáa ètò òsì ọba onílé ìjọ Abudu Rashidi ìyáwó o èèyàn tọ́pẹ́ náà ti kà bàbá Túndé èèyàn tó yá mẹ́lọ̀ bàbá tọ́kọ́ ṣọ́ọ̀mọ̀ òkúta lẹ́nu bàbá tọ́kọ́ bàbá Naija fẹlẹ́ náà tó ń kà ṣeéṣeéṣe pásọ́sọ́s àmúdáyé ìṣúfù tọ́pọ̀ kẹjọ ká lọ mú àmẹ́sìn ò káyé ṣe bálabàlà ẹbẹ̀rú ọlọ́run ẹwà bàbá tó ń bá gbó wà ó pásítọ̀ tó ń jẹ́. àmúdá Yéṣùfù yéṣe ọkọ̀ tí a Nàìjíríà Yéṣùfù ètò òsì mọ́jọ́ àṣírí o èèyàn tó yá mẹ́lọ bàbá olówó tọ́kọ́ bàtọ́jú lóko mi ọba dáadáa lẹ́jẹ̀ tó yá mẹ́lẹ́gbà ọ̀gbẹ́jọ́ tọ́kọ́ ó bàbá Khalid ètò òsì gbogbo legend boy ẹkú palẹ̀mọ́ lọ́jọ́ Sunday tó ń bọ̀ yìí o ẹrù tọ́kọ́ náà ti kà bàbá olówó tọ́kọ́ ṣó bèbí amúlùdùn inú mi dùn amúlùdùn inú mi dùn amúlùdùn Ọlámilékan ọba o ọkọ mọ̀sùlá mi yọba o ìrọ̀tọ́kọ́ náà ti kà. tọ́kọ́ ló lórí o amúlòdò ó ṣe alájí níran ó ṣe alájí níran gbogbo rédíò Lagos àmì títí dé àmì títí dé tó ń bọ̀ lọ́nà àmì títí dé tó ń bọ̀ lọ́nà ó ṣẹ́gun alájí níran amúlòdò ọmọ ìtaṣáláwà. ó kárí alájí níran wọ́n lè yan bàbá lọ́ládé èèyàn tọ́kọ̀ náà ti ká òun pamọ́lódò ó dàbò lóní káwọn gbé mi sórí èmi ká gbé wọn só. àwọn tèmi gbé mi sórí èmi ká gbé wọn sórí o. bàbá Naija ṣọ́gbọ̀n mọ́ṣọ́ wá gbé mi sórí èmi ká gbé wọn sórí ìgbé wọn sórí. ọ̀pọ̀ láwùjọ kọ̀ọ̀kan àmúdá Yéṣùfù o wọ́n bá gbé wọ́n gbé jù sílẹ̀ ní ọ̀gọ̀dọ̀ ṣàkótọ́ pẹ́. bàbá Nàìjíríà ó gbèrò wàá sanwó onígẹ̀sẹ̀ wàá sanwó ó gbọ́ ọ̀pọ̀ láwùjọ kọ̀ọ̀kan àmúdá Yéṣùfù o wọ́n bá gbé wọ́n gbé jù sílẹ̀ ní ọ̀gọ̀dọ̀ ṣàkótọ́ pẹ́. ọkọ̀ ti ya Nàìjíríà Yéṣùfù ó sọ fún pé ta ló sọ pé kò pọ̀ ó pọ̀ o. ọkọ̀ ta ló sọ pé kò pọ̀ ó pọ̀ o. Yéṣùfù ó rí ọmọ kò pọ̀ báwo ó pọ̀ o. àmùdá o tí o bá pọ̀ sọ máa fi kún ní ó pọ̀ o. bàbá Naija ló ní kó ti pọ̀ ó ti pọ̀ ọjà ti dà ó ti pọ̀ ó pọ̀ o.
ó ṣàmúdà yóò sọ́fò lónà bàbá naija ọkọ̀ tìyá naija gbogbo tó gate èèyàn dọ́gbọ́n náà ti bàbá ọ̀gọ́gọ́ ọmọ ìyẹ̀rù ọlọ́fà àmọ́ ọjọ́ ọ̀gá ọmọ ìyẹ̀rù ọlọ́fà àmọ́ ọjọ́ ọ̀gá tiwa ẹ̀rù dọ́gbọ́n náà ti bàbá ọ̀gọ́. ajẹmáwa bẹ́ẹ̀ ni bàbá Babátúndé bàbá naija ọkọ̀ àmúdá yóò sọ́fò ọ̀mọ́ríà èèyàn tó yá mẹ́lẹ̀ bàbá àmúdádé mi yóò sọ́fò yóò ṣòfò ọkọ̀ tí a Nàìjíríà ó ṣe èèyàn tó gbẹ́ náà ti kọlọ̀ mọ̀dá o èèyàn tó yá mẹ́lẹ̀ bàbá tọ́gọ́ Yusufu sọ fún ọ pé pàràrà ẹnu wọn mọ ẹnu wọn mọ fèrè ẹnu wọn mọ ẹnu wọn mọ fèrè ẹnu wọn àmúdá Yusufu rè bàbá naija máa rí àwa ọkọ ti ya Nàìjíríà o ọmọ ológun àmúdá Yusufu o èèyàn tọ́gbọ́n náà ti ká o ẹjẹ́ tó yá mẹ́lọ orí àmúdá Yusufu màmá rí ọkọ ti ya Nàìjíríà o ọlọ́jọ́ tó yá mẹ́lọ onídọ́gbọ́n lóore ní bàbá gbọ́dọ́gbọ́ bàbá tọ́lá ní ìbáwò ṣẹwárí páròpin ṣáàní tènìyàn. elépodé ní. ọkọ̀ ṣadé bèbí mo fọlọ́ ń sin ẹ́. ọ̀rẹ́ epo náà sọ ní sẹ́yìn yá elépodé ní ìyọ̀ṣẹ́. ó kárí pẹ̀lú sọ́lá mọ́jọ́ táyọ̀ yóò ṣe àyọ̀ká ẹ̀ẹ́dẹ́ mi máa di á ẹ̀rù dọ́gọ́ náà ti ká bàbá ọjí spanna tó kọ́ fújì mọ̀ rí gbogbo ṣòdì máa bó ológun máa bọ̀gún tó gọ́. Babájọlá Adémi òyìnbó. Ẹ gbọ́dọ̀ ní nínú yín. Èwo nínú yín. Èwo nínú yín náà. Tani gbọ̀ngàn nínú yín. Tani nínú yín sá. Èwo nínú yín. Èwo nínú yín. Tani nínú yín. Èwo nínú yín ló lóhùn ògbọ́pá. Àwa ń jayé o. Jayé ọmọ jayé jayé ni wá o ojoojúmọ́ la fi gbowó o ṣé Ọlọ́run o bójú mi jẹ́ o ṣé Ọlọ́run o bójú mi jẹ́ o ọba àwọn jayé o.